òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. aláàjì ẹfúnni wọlé ká mọ̀ pé òkè brazil mi. Adékúnlé lórúkọ tí bàbá sọ mí o, Òkìkí bright lórúkọ táyé mọ̀ mí sí o. Mo kí gbogbo olólùfẹ́ mi kárí ayé nílé ní lóko, ẹ ṣé kú àtìlẹ́yìn wa, àwa kọ́ lẹ̀ ń fẹ́ Ọlọ́run ọba lẹ̀ ń fẹ́ ṣeun wa gan. bàbá gbajúgbajà òṣèré fújì ní tí orúkọ yín sì làmìlaka kárí ayé, eré fújì báwo lẹ sì bẹ̀rẹ̀, àjẹbí ni, ìfẹ́ ni, àbí ìmọ̀ àbẹ́bùn? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ fújì látìgbà tí mo ti wà ní kékeré 14 years old ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. Mo bẹ̀rẹ̀ láti ajíwéré, and ìgbà tí mò ń dàgbà ni mo gbọ́ nínú ìtàn pé torí dádì mi, bàbá mi kú nígbà tí èmi ṣì wà ní 7 years old, ni mo gbọ́ nínú ìtàn pé olórin ni dádì mi kan tó kú, wọ́n jíwéré. So ìgbà tí èmi náà dẹ̀ wọ 14 years old mo bẹ̀rẹ̀ fújì music, mo bẹ̀rẹ̀ sí jíwéré, láti wéré ló ti di fújì títí dé ni. Ìrìn àjò yẹn láti ìgbà yẹn sí time tá a wà yìí, kí lẹ lè sọ ń pa ẹ̀? Ìrìn àjò music látìgbà tí mo ti bẹ̀rẹ̀ títí di èní, ojú ti rí gan, because tá bá ní ká sọ nǹkan tójú ti rí, ilẹ̀ aṣú ilẹ̀ amọ́, kò ń ṣe nǹkan tó easy rárá, because nígbà kan àwa gọ́tẹ̀ ti fẹ́ fi music ilẹ̀ pa ṣe mọ́, because ẹ mọ̀ iṣẹ́ tí yẹn bá ń ṣe tó rí ẹni tó lè assist ẹ, tó rí olùrànlọ́wọ́, tó bá pẹ́ títí a fẹ́ súyàn. Ó dàbí orin kan tí máa ń kọ ni pé oyin nǹkan ò lè dáṣà fara, ìjà lọ ẹyọ kò lè dẹrù bá níyàn o, ẹyọ ìkan kan ò lè dá mọ́ lé, báàgbọ́n ṣe lóró tó ẹyọ agbọ́kàn ò lè lé ní lóko, àmọ́ tágbọ́n bá ṣùjọ kò sẹ́ni tó jẹ́ foríjàlẹ̀ àgbọ́n. Ṣẹ̀rí tọ́lọ́run bá fún ní ilẹ̀bùn kan tó níyẹn ò bá lówó lọ́wọ́, tí ó dẹ̀ tún lẹ́ni lẹ́yìn àti mókè níbẹ̀ á nira o, ẹ̀bùn yẹn lè useless lórí asán. Àmọ́ tó bá jẹ́ ni tó bá Ọlọ́run mi gbà fún, tó dẹ̀ tún lẹ́ni lẹ́yìn, tó bá ti fowó ṣe promotion fún, ìyẹn á wà lókè gàǹgà, á dàbí ẹni pé òun ló mọ̀ ṣe jù lójú ọmọ aráyé. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ èèyàn tí kókó ẹ̀ báyé, ṣe bóun lọmọ aráyé máa ń pè lọkùnrin, ẹni tí kókó báyé fún, irú wọn lọmọ ẹ̀dá máa ń fi ìṣẹ́ sí, kọ́lọ́hún máa fi òwò àṣẹ sí o. Gbogbo ìgbà yẹn tí ò sí supporter, tí ò sẹ́ni kankan, music yọlẹ́mi wá débi pé àfìgbà kan ságan pé àkọ́mọ́, ṣùgbọ́n gbà tó ti wà nínú destiny pé lọ́gbọ́n ta fẹ́ dá sí, Ọlọ́run lo àwọn kan láti dá wa padà sí di Fuji music. Ó nira gan tí a gbọ́dọ̀ sọ nǹkan mi. Àwọn èèyàn kan máa ń sọ pé èèyàn ń wo orin yẹn, ń wo aṣíwájú, mo fẹ́ dàbí lágbájá, mo fẹ́ dàbí tàmẹ̀dù. Àwọn kan tiẹ̀ ń sọ pé òun yìí jọ ẹnìkan, ta lẹ̀yin ń wò lókè, ta lẹ rò pé orin yìí jọ tiẹ̀? Ìgbà tí mo bẹ̀rẹ̀ láti kékeré ẹ̀, mo nífẹ̀ẹ́ bàbá wa late Dr. Sikiru Ayinde Barrister dẹ ní gbogbo ìgbà tó wà láyé. Mo máa ń gbọ́ orin wọn gan. After tí mo ń báṣẹ́ yìí lọ, ẹnìkan tún wà tí mo máa ń gbọ́ orin ẹ̀ gan gbà yẹn, tí mo nífẹ̀ẹ́ gan because mo máa ń like ẹni tó bá ní voice. Ìyẹn ni Àrẹsà Shina Akanni, Fuji Scorpido, ààrẹ àgbáyé. I love him very well. Along the line, ṣàṣà lólórin tí mi ò súnmọ́ láti pé káwa náà wá ọgbọ́n láti tẹ̀síwájú. Ṣé mọ̀ pé tí ẹ bá ń lé nǹkan, wàá fẹ́ wò pé àwọn aṣíwájú mi kan jẹ́ kí n súnmọ́, bóyá Ọlọ́run lè ti ipasẹ̀ wọn gbé mi sókè. Mo súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ olórin gan. And bàbá mi tó wọ́n mú mi gẹ́gẹ́ bí ọmọ, mo ò mọ̀ wọ́n rí, but mo mọ̀ wọ́n as a star gẹ́gẹ́ bí olórin, but mi ò súnmọ́ wọn. Ṣé mọ̀ pé tí ẹ bá ń gbúròó èèyàn lókèrè, lágbájá yóò dá, lágbájá yóò dá, àwọn tí tó bá súnmọ́ lọ́wọ́ tó mọ̀. Ó ní Chief Doctor Adéwálé Àyùbá, ìgbà tó yá mo súnmọ́ wọn, wọ́n wá mú mi gẹ́gẹ́ bí ọmọ, so mo wá like lifestyle wọn torí bàbá plane nínú gan. The same thing
ààrẹ Shina Akanni Fuji Scorpido so mò ń wò wọ́n lókè so ọ̀pọ̀lọpọ̀ olórin náà wà tó pé ní wọ́n play ni but ìgbà téèyàn bá súnmọ́ èèyàn ò lè mọ̀ wá wọn gbogbo wọn tán. ẹ dárúkọ Shina Akanni arówóre yín sìn wọ́n ti kọ́kọ́ trend recently tó ń sọ̀rọ̀ pé ààrẹ fún yín lóyè kan Ojúlówó Ọmọ kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú ọ̀rọ̀ yẹn kí ni tọ́. ọjọ́ ta ṣe Fuji festival èmi kàn bẹ́ẹ̀ mi ṣe ń wọlé ni mi mọ̀ pé ààrẹ tiẹ̀ ti dé gan ìyẹn Shina Akanni Fuji Scorpido mi mọ̀ pé wọ́n ti dé mo kàn ṣe déwájú ni mo kàn rí tí wọ́n pè mí Okiki bright ààrẹ wà ń bí tí RMC ló pè mí jọ náà ààrẹ wà ń bí mo ṣe wá dùn rà mo kàn ní dádì mi torí tí ma ti wọn bẹ́ẹ̀ dádì mi ni mo máa ń pè wọ́n gbogbo olórin tó jù mí lọ pátápátá bàbá mi ni mo máa ń pè wọ́n so mo ṣe wá dádì mi lẹ́yìn tí bàbá rí bàbá kan ní Ojúlówó Ọmọ lẹ́ ń wò yẹn Ojúlówó Ọmọ the next thing èmi náà wá kọ́ wọn claim ẹ̀ kò sẹ́ni tó máa fi nǹkan tó da lọ tí ò ní claim ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn ní bàbá ti endorse ẹ̀ Ojúlówó Ọmọ lélẹ̀ Ojúlówó Ọmọ Fuji so èmi ò mọ̀ pé a lot of àwọn media tó wà bẹ́ẹ̀ so wọ́n ti gbé the next thing mo kàn máa rí ní ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta mo kàn rí ní YouTube mo kàn rí ní orí Facebook pé Ojúlówó Ọmọ bàbá declare Okiki bright Ojúlówó Ọmọ ní Fuji festival so from there náà èmi náà claim Ojúlówó Ọmọ ní mí náà so kò jù bẹ́ẹ̀ náà lọ. kí ni nǹkan tẹ̀yìn rò pé bàbá rí tó fi pè é lójúlówó ọmọ Fuji. ṣé mọ̀ àwọn tó máa fi joyè nílùú àwọn tó ń fìyàn joyè àwọn náà máa mọ̀ nǹkan tó ń rí lára èèyàn gọ́gọ́ fúnra rẹ̀ ó lè má mọ̀ fálù ara ẹ̀ ó kàn lè mọ̀ pé yes níwọ̀n bá tèmi mo dúpẹ́ fọlọ́run ó lè mọ̀ yí ara ẹ̀ tó àwọn èèyàn tó ń wò ẹ̀ lókèrè ṣe understand bàbá tó pè mí lójúlówó ọmọ mi mọ̀ tí bàbá rí bóyá iṣẹ́ mi tí mò ń ṣe ni bàbá rí bóyá ìṣesí mi sọ́pọ̀lọpọ̀ àwọn olórin tó jẹ́ àwọn ọ̀gá wa nídìí iṣẹ́ yìí bóyá òun ni wọ́n rí mi ò mọ̀ ṣùgbọ́n bàbá gọ́gọ́ ààrẹ Shina Akanni Fuji Scorpido tá bá fẹ́ sọ̀rọ̀ ní Fuji music lọ́wọ́ yìí authority làrẹ Shina Akanni because tá bá wà ní káka 1 to 3 ààrẹ wà nínú wọn so níbi iṣẹ́ yìí a lè fi ọwọ́ rọ wọn sẹ́yìn nǹkan tí bàbá bá dẹ̀ sọ pé nílùú yìí lọ́wọ́ yìí nídìí iṣẹ́ Fuji music káàkiri gbogbo àgbáyé sí tí bàbá ní mọ̀ endorse èèyàn báyìí kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ ẹ̀wọ̀n. ìyẹn ni pé congratulations iná dàbí. alhamdulilayi so bó ṣe rí nìyẹn. ìgbà wo lẹ máa wúyè fún wa. ẹ lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ṣá Ọlọ́run àṣekọ tó dánú gbèsè gbogbo wa. ó dà ẹ jẹ́ ká padà síbi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá rìn àjò ẹ̀ bọ̀ àwọn album tẹ́ ti ṣe àwọn orin yẹn lóríṣiríṣi táwọn èèyàn ti like àwọn olè lè mention fún wa ń bẹ̀ ní ìsọ̀rí. mo ṣe independent mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Nàìjíríà nígbà yẹn lẹ́yìn mo ṣe àròpin lẹ́yìn àròpin a ṣe ogún ò la lè filẹ̀ fọmọ lẹ́yìn ogún mo ṣe normality lẹ́yìn normality mo ṣe ambition ìyẹn ló wà ń tà ń sìn tá a ṣe tó ń lọ ní. àwọn orin kan àtà máa ń gbọ́ ìbílẹ̀ lèmi. track ni àwọn ìbílẹ̀ lèmi ẹ jẹ́ kọ́ mọ́ ìbílẹ̀ lèmi o lẹ́dẹ̀ẹ́nù ànóbì bọ̀tá o ẹ jẹ́ ká ronú ká má ṣèdè wà nù o ẹ yé pé Yorùbá ní vernacular language ọmọ ìlú òkè ṣá ní mí òkè Ògùn ní mí sẹ́yìn jí o mẹ́sàn-án mo ti wá o wá àwa lọmọ òkè ṣọ́ jẹ̀ka o ìyín jẹ̀ka o ìyẹn track ni kò sínú album tábàlì ká sọ track tá a ti ṣe náà ó ti pọ̀ díẹ̀. orin ó dàbí pé máa ń dàbí orin tó ní message orin ọpọlọ orin ọgbọ́n orin làákàyè tábàdẹ̀ wo orin generally oríṣiríṣi nǹkan náà ló wà nínú orin pàápàá jùlọ ní tàwọn ti gbàlódé kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kí lè ròǹgbà yín. ẹ jẹ́ kí n fi màá kọ́kọ́ dá lò ẹ jẹ́ kí n gba ibà wọlé nínú ambition mo kọrin kan bẹ̀ pé ambition mi eléyìí tí mo ní síbi iṣẹ́ Fuji music ti fi wá ní pé I came to change the face of Fuji music ìgbà tí ti dé ẹ ò rí bó ṣe ń lọ bórin Fuji ṣe lọ kò ní dúró orin Fuji ya máa ga sí kò máa ní wálẹ̀ àmì nǹkan tí mo rò nípaṣẹ́ tí orin mi fi jẹ́ orin message ó pọ̀
ó dàbí orin mi kan náà ni kéèyàn tó dẹni táyé ń fẹ́ òkìkí kì í ṣe wàsá o ohun ojú rí ẹnu ò lè sọ ọ̀pọ̀ nínú èèyàn ńláńlá ni wọ́n ti kọ́ jìyà ńláńlá o kan tó dẹni ńláńlá Èkó yìí Lagos ó ti wà lábúlé rí Èkó ti wà lábúlé rí kó tó wá di city nísẹ̀yìn o wàláhì kò ṣeṣẹ́ ọjọ́ kan péré ẹ ò wá rẹ́ni tó ń ṣe mẹ́lẹ́ kódà bójó lórí ní ẹ tó bá ń ṣe mẹ́lẹ́ o tó ń jíṣẹ́ o níṣẹ́ o ẹ sọ fún pọ́jọ́ ẹ sí ẹ ti dé tán ló fi jẹ́ pé originator ṣàlẹ̀ mi wàláhì mi ò fi fọ́nbù creativity mi yàtọ̀ ló fi jẹ́ pé evergreen lórí tiwa ṣe rí nǹkan tó fà á tí orin mi fi ní mẹ́sẹ̀gì ni wípé gbogbo orin tíyẹn bá ti ń kọ tí ò bá ti ní mẹ́sẹ̀gì àbí tó bá ń jíṣẹ́ oníṣẹ́ wò kò lè last orin ìgbà ni ó máa bá gbà lọ ni but ẹ wo àwọn orin kan ayáwa kan kọrin kan gbà kan every December ló máa play orin yẹn ẹ mọ ọdún tí ìyá ti kọrin yẹn torí pé ó jẹ́ evergreen kò sí December tó máa dé ọdún lásòpin ò wọn ayakọ ṣe understand the same thing bàbá wa lé Dr. Sikiru Ayinde Barrister tẹ bá gbọ́ iṣẹ́ táwọn bàbá yẹn ṣe àwọn bàbá wa Ebenezer Obey àwọn bàbá wa Kollington Ayinla King Sunny Adé àwọn bàbá wa Haruna Ṣọlá gbogbo olórin ẹgbẹ́ àwọn olórin yẹn wọ́n kọ orin tó ní mẹ́sẹ̀jì ńgbà yẹn orin yẹn nǹkan tó wọ́n sọ ńgbà yẹn ó máa ń dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wà nínú Quran àti Bible ó wá come true nsìn ẹ ò gbà tí bàbá ti kọrin kan pé Coca-Cola ọjọ́ sí tọ́ndà ní tọrọ ó lọ sórí sísì moro ẹmọ tí ó dà ń sìn so àwọn orin yẹn kò lè kú so ìwọ tó bá fẹ́ jẹ́ kí gbogbo àti ó bá lò láyé voice mi jọ ti Barrister ẹ má sọ pé mo jọ Barrister voice mi jọ Barrister but I need to work kò ṣe pé tí bàbá kọ́ lẹ̀ lèmi náà gbọ́dọ̀ máa kọ́ so èyí tí bàbá ṣe lẹ̀ ni wọ́n ni là ń ròyìn sìn kí lèmi fẹ́ ṣe lẹ̀ táwọn èèyàn fẹ́ ròyìn nípa mi tí n bá lọ tán so you need to work not everything kọ́ ni gbogbo ẹ̀ owó no ó gbọ́dọ̀ ṣe nǹkan táyọ̀ òfin nígbàgbé ẹ̀ so nǹkan tó fà á nìyẹn tó ṣe pé orin mi ó máa ń ní message even both track hip hop and Fuji music kò sẹ́ni tó máa sọ pé gbà tí òun lọ gbọ́ orin mi kan bóyá mo ti ṣe sẹ́yìn tipẹ́ tí ò ní wò pé no orin bọ̀bọ̀ yìí ní message so ó ní reason wípé ibi tí mò ń lọ kò gbọ́dọ̀ jẹ́ orin ìgbàlódé mi ìdẹ̀ tún gbọ́dọ̀ máa copy èèyàn kí n máa a máa ń wora wá ń gbà mí kẹ́lòmí kọrin mi náà kó wá fọpọlọ gbé àmúdẹ̀ láì nǹkan tẹ́ni kọ yìí o jẹ́ kí n wá lu ọpọlọ tèmi láti fi change ẹ̀ so ó máa ń ṣẹlẹ̀ but you have to ó gbọ́dọ̀ dúró kò dá dúró kọ́ mọ̀ pé yes. gbọ́dọ̀ dá dúró kò ní message kò ní message kan ní inspiration ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin àwọn tí yóò gbàgbó yóò láláòdù wọ́n á mú gogoro wọ́n á bu nǹkan sójú kí lẹ́yìn máa ń bù sójú kẹ́ ẹ̀ tó kọrin. Tèmi látòdì ọ̀run wá ni o mi ò ní nǹkan tí mò ń bù sójú mi ò ní nǹkan tí mò ń fà Ọlọ́run jẹ́ wàláì làásìm. ó dáa ẹ jẹ́ ká wo agboolé Fuji rò pé tí nǹkan bá wà á máa tẹ̀síwájú bó ṣe ń tẹ̀síwájú àwọn àyípadà kọ̀ọ̀kan á máa wà tẹ́ bá wo hip hop gba àwọn oríṣiríṣi tẹ̀síwájú ló wà torí àwọn àyípadà tó wà níbẹ̀ tẹ́yìn bá wo agboolé Fuji sáà lọ́tún sósì àwọn ọbọlẹ̀ rò pé kù sí kí làwọn tẹ́ rò pé òun rò pé tí Fuji náà bá lè ṣe báyìí á tún lè lọ síwájú tó bá rí báyìí kí làwọn èròǹgbà yín lórí Fuji music. ẹ ṣe gan bàbá mi ṣe rí Fuji music ó kù síbi tó pọ̀ ṣùgbọ́n òtítọ́ òdodo ó ṣòro sọ tẹ́ bá sọ àwọn kan á ní ọmọ yẹn ti yá jújù bọ̀tí ó tọ́ ni tó bá sọ pé wọ́n fẹ́ sòtítọ́ òkìkí nílẹ̀ ayé ìtawà yìí ó ṣàtìmúra kò fẹ́ jagun ni tó bá sọ pé wọ́n fẹ́ sòtítọ́ bright nílẹ̀ ayé ìtawà yìí ó ṣàtìmúra kò fẹ́ jagun ni ṣẹ́wárógún tí mò ń sọ yẹn gan kì í ṣèyàn kan tàbí bíi méjì mo ń sọ gbogbo community tó wà yẹn ní àtìlù tó bá ń gbé o lápapọ̀ torí àwọn èèyàn tí wọ́n ń wò lókèrè yẹn léèyàn gidi tàbí gbajúmọ̀ láwùjọ tó bá bẹ̀rẹ̀ sí tòtítọ́ ni wàá tó mọ̀ pé ní ibi iṣẹ́ ni wọ́n ṣe rí Fuji music ó kùn síbi tó pọ̀ àwọn nǹkan trend ní orí social media for now máa kàn sọ̀rọ̀ nípa Fuji music pé in 20 years sígbà táwa yìí Fuji máa kú àwọn kan bu
àwọn kan ń sọ pé rubbish ló ń sọ kíní kankan nǹkan tí màá sọ ni pé ó fi olórin takasúfè kan ó fi ṣe example bíi Ọlámídé ó ní tí wọ́n wo ẹni tí Ọlámídé ti produce kí ni age Ọlámídé wọ́n dẹ̀ kàwé yẹn tó ti produce ó ti lé ní 30 wípé àwọn onífújì àwọn tá jẹ́ fújì music àwọn tó wà níwájú tọ́lọ̀ ti gbà fún èèyàn mélòó náà ti produce tó ti wà lókè pé the next 20 years sígbà tá a wà yìí fújì máa kú àwọn kan bu lórí social media but àwọn tó lọ́pọlọ tí wọ́n láròjinlẹ̀ wọn bu wọn lòótọ́ ló ń sọ ṣe understand ṣe rí fújì music láti nǹkan bíi 20 years sígbà tá a wà yìí 20 years sígbà tá a wà yìí sẹ́yìn ni mo mí ni o olórin tuntun kan ò jáde mọ́ ẹ jẹ́ ká wo olórin wo ló jáde 20 years. Yes, 20 years back tabanika wo látẹ̀yìn sígbà tá a wà yìí olórin tuntun wo ló jáde nídìí Fuji music kí ló wá fà á tí ò fi rí bẹ́ẹ̀ it's because I like ara wa ìfẹ́ ojú ni la everybody ní a fẹ́ jẹ́ kí Fuji àti orúkọ wa tó bá ní Fuman unity ṣe unity yẹn ṣó ń ràn láàrin wa kò ṣẹlẹ̀ ṣe understand so kí ni yẹn kẹ̀dẹ̀rẹ̀ at the end of the day ó máa affect iṣẹ́ wa ẹ jẹ́ ká gbéra wa lọ́wọ́ sókè nǹkan kan tó wà nù Fuji music ṣe mọ̀ pé oníkálùkù ní family ẹ̀ Ọ̀gánlá family wà Arábàmbí family wà Mátàgbàmọ́lẹ̀ family wà Kíbúlà family wà Ètú Òsì Ọba Òjẹ́ ó wà Ológbòjò family ó wà ṣẹ́rí tó bá ti wá sí ní ìkọ̀kan nínú àwọn family tí mo sọ yìí tó bá ní wọ́n dá dúró kí má parọ́ fún yín ó bá fẹ́ nira fẹ́ nìyẹn díẹ̀ o because àwọn tí wọ́n ní family tó láwọn tó ń tẹ̀lé wọn yẹn tó bá fẹ́ gbé ẹnìkan jáde ẹ̀kọ́ nínú àwọn family wọn ló wá gbé ìwọ tó dẹ̀ ní family tó wò pé àwọn ọ̀gá wa yìí wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ ní Fuji látòrí bàbá wa Kollington Àyìnlá kọ́lọ̀ jẹ́ kárí wọ́n pẹ́ àwọn náà wà láyé ń sìn King Wasiu Ayinde olórí ọmọọba Gowon wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ tó fi dórí àwọn Shina Akanni Sheikh Dewala Ayuba gbogbo wọn bẹ́ẹ̀ lọ ṣá wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ ní the music ṣe understand so ibi tó yẹ ká rò ní wípé ẹ jẹ́ ká wó ẹlòmíì tó máa mú nǹkan tuntun wá ẹ jẹ́ kí n sọ example kan a lọ sí ọ̀dọ̀ bàbá mi kan ọ̀rọ̀ tí mo bá lẹ́nu wọn jọ ẹ̀ ó jẹ́ kí n love wọn more Chief Dewala Ayuba kò ṣe wípé mò ń fi síbi kan nǹkan tí mo rí ni mo sọ Ànábì ní kúlílẹ̀ hako wàlẹ́ òkà náà mo rò ẹ jẹ́ ká sọ tọrọ ó lè korò but ó lè bẹ́tà ká sọ ó dà pé àwọn tàjọ lọ náà nínú wọn wà pẹ̀lú mi bí bàbá sọ̀rọ̀ kan nínú ọ́fíìsì wọn jọ yẹn wọ́n ló yẹ ká jẹ́ kí Fuji fẹ̀ wọ́n ní tí Fuji bá fẹ̀ ó máa pay gbogbo àwọn tó ń kọ Fuji but tí Fuji yẹn bá tiny tó fún kò lè pay wípé because nǹkan tó fẹ́ yẹn wọ́n rí style eléyìí wọ́n rí style eléyìí wọ́n rí style eléyìí so àwọn ayé máa like Fuji lọ wọ́n máa like Fuji wọ́n máa like Fuji tá bá jẹ́ kó tiny tó ṣe wípé kò fẹ́ àwọn tó máa fẹ́ràn Fuji gan ò ní pọ̀ ọ̀rọ̀ yẹn mo dì mú kí ló dẹ̀ lè mú kí Fuji fẹ́ òun ni wípé kí á gba àwọn tó ń bọ̀ ká gbà wọ́n láyè kí káwọn náà wọlé kó mú kí Fuji dùn ju bí a ṣe lérò lọ. àwọn onífújì ẹlẹgbẹ́ kan Fuman ẹgbẹ́ ẹdẹ wà káàkiri ní gbogbo state kí lẹgbẹ́ ẹ ń ṣe gan because ẹ ti sọ̀rọ̀ àìsí rẹ́pọ̀ àìgbé àwọn tó wà níwájú wọn ràn àwọn tó wà ní tó nídìí help wọn ràn wọn lọ́wọ́ tó kí lẹgbẹ́ ẹ ń ṣe gangan. Fuman ó jẹ́ ẹgbẹ́ gbogbo àwa onífújì lápapọ̀ tájẹ máa ń ṣe mítìnì ẹgbẹ́ Fuman ìgbéga Fuji náà ló wà fún ṣùgbọ́n ọ̀pọ̀ wọ́n fẹ́ máa à ń gbìyànjú àwọn tó jẹ́ ọ̀gá wa nídìí Fuman àwọn náà ń gbìyànjú kó lọ sókè ẹ wo Fuji festival tá a ṣe lẹ́jọ́ mẹ́ta nǹkan tí wọ́n rò lórí Fuji festival ni wípé kí wọ́n gbé upcoming artist jáde òní mini Fuji festival pé àwọn olórin kan wà tó ṣe pé wọ́n gùdù sálẹ̀ tí àwọn náà ń dùn tó ṣe pé tẹ́ bá tún gbọ́ nǹkan táwọn ọmọ yìí náà ń kọ ẹ̀yin máa wò pé ṣé Fuji náà dùn báyìí so wọ́n fẹ́ plan láti pé jáde ń ní ó bí Fuji festival but ìgbà tá a ṣe Fuji festival
nǹkan tó pọ̀lọpọ̀ I expect kọ́ la bá ṣe understand ẹ jẹ́ kí n sọ ní èrò ọkàn tèmi ní pé tá a bá débẹ̀ gbogbo àwọn bàbá wa tó ti kọ fújì tó ti lórúkọ náà wà ń bẹ̀ mo rò pé wọ́n máa organize kí ní ẹ̀ débi pé ok o King Saheed Òṣùpá ló wà níbí wọ́n ti fẹ́ gorí stage ẹ jẹ́ kí olórin upcoming artist kan àbí bí méjì kó wà lórí stage kan fi kọrin 30 minutes ẹ mọ̀ pé bá ṣe ń ṣe ń jọ yẹn gbogbo ayé lówó wà olórin yẹn náà òun náà ẹ̀bùn tóun náà ní á display ẹ̀ lójú gbogbo èèyàn gbogbo ayé á rí lágbájá kọrin pẹ̀lú Saheed Òṣùpá òun gan á lè gé àárín ibi tó ti kọrin pẹ̀lú Saheed Òṣùpá ẹ̀ á gbé sórí social media from there wọ́n ti promote ẹ̀ nìyẹn but that day kò sí upcoming artist kankan tó kọrin mo dẹ̀ mọ̀ wípé bóyá torí wípé a ṣẹ̀ṣẹ̀ the first àkọ́kọ́ ṣe ni bóyá tí kejì bá máa wáyé kò ní rí bẹ́ẹ̀ mọ́. ok gbogbo àwọn àgbà orin àwọn èèyàn tó wà creative tó wà original tí àwọn èèyàn ti mọ̀ wọ́n láwọn orúkọ oríṣiríṣi tó máa ń pera wọn Tifadéwálé Àyùbá á ní Bọ̀nsúwé Fuji Òbésèré á ní àṣàkáṣà kí ni brand music tó Okiki brand. Prophet music ni gbogbo ayé máa ń pè mí prophet music gbogbo ayé máa ń pè mí but n sìn bàbá tó ti fi nǹkan míì kú Ojúlówó Ọmọ Fuji ìyẹn ni táìtù yín báyìí ó ní táìtù báyìí ó lágbára àwọn fans yín tó wà nílé tó ń like orin Okiki Bright kí làwọn tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ àti pé láìpẹ́ tí kọ́ máa lọ ready fún. track kan ti wà tó máa jáde ní September 20. September 20 tó ṣùgbọ́n. Yeah. Next month no. September. Okay, this month, yeah. September 20. Ó máa jáde. Take Me to Mama. Take Me to Mama. Díẹ̀ tí wà lórí social media tó pé a lot of people ti wo gan track ni but orin yẹn is a love song. But àwọn tó ti gbọ́ ìwọ̀nba tí wọ́n ra gbọ́nbẹ̀ gan mọ̀ pé no ṣe mọ̀ pé dúró research yẹn gbọ́dọ̀ máa lọ a lè sọ pé torí pé a jẹ́ Fuji music ká má yí nìke Fuji ká má wọlé gbé síbí gbé sọ̀hún torí àwọn tó ń jẹun Fuji tó yẹ ká máa jẹ torí àìsífẹ́ láàrin ara wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn hip hop yẹn Fuji ni wọ́n kọ wọ́n dẹ̀ ń jẹun Fuji mọ́ wa lára àwa aládẹ ní gbogbo orin bàbá mi lè dọ́dọ̀ Síkírù Àyìndé Barrister bàbá náà kọ hip hop Fuji reggae ó ti ré kọjá Fuji bọ́ǹkì ìrẹ̀wẹ̀ disco 1 ó ti ré kọjá disco 2 gbogbo wa la gbọ́ ṣe understand àwa ńlá ní gbogbo orin yẹn so àwọn kan wá ń kó fà ẹ̀bọ wa lára no àwa náà lè wọlé àlèjáde Ọlọ́run ló fún wa kì í ṣe pé bóyá. ìyẹn ni pé ẹ̀yin náà yí sọ́tún sọ́tún. No mo ń ṣe pop gidi no ẹ tó mórin ìfẹ́ mọ́ à ń lo mọ ìfẹ́ wà mẹ́ o gbogbo ẹ̀ mọ́ra wọn. even tẹ bá lọ gbọ́ Take Me to Mama òyìnbó ló pọ̀ jù mẹ́ English la fi kọ́ tó pọ̀ jù. so ṣé ká máa wo pé bóyá ọ̀rọ̀ collaboration máa ṣẹlẹ̀ láìpẹ́ ṣé ó ń lẹ́ anybody tẹ́ ń wo bóyá ní Fuji industry o àbí ní other areas o ṣé àwọn olè fẹ́ lọ ṣètò pọ̀. tí Ọlọ́run bá jẹ́ kó gbogbo nǹkan lọ́wọ́ Ọlọ́run ló wà mo sì ń rò pé màá ṣiṣẹ́ pẹ̀lú bàbá mi gan ó lè jẹ́ Fuji o ó dẹ̀ lè má jẹ́ Fuji but bàbá mi tó lámìlaka nínú music industry tẹ́tí fẹ́ dárúkọ ẹ̀ láti títí fẹ́ dárúkọ wọn. ìyẹn ti ń gbóná lọ́wọ́ nìkan. no lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà. ìyẹn náà dáa ọ̀rọ̀ Nàìjíríà ibi náà ni gbogbo wa wà ṣé ó ní àmọ̀ràn kankan tẹ́ fẹ́ fún ìjọba àbí fáwọn aráalé tẹ́ bá ní nǹkan tó fẹ́ sọ. King Sunny Adé Ọlọ́run jẹ́ kí bàbá kárí bàbá pẹ́ bàbá ti kọrin wọn ní Nàìjíríà yìí ti gbogbo wa ni kò gbọ́dọ̀ bàjẹ́ kò sẹ́ni tí ò mọ̀ pé lulẹ̀ ó lè gun àfitá bá ń parọ́ tán ọ̀rọ̀ wájẹ lókun mo dẹ̀ ti kọrin kan síwájú mo ní tó bá sọ pé ó fẹ́ sùn títọ́ nílé ayé yìí ta wa yìí o ṣáàtì múra kò fẹ́ jagun ni ìlú wa yìí nǹkan tó kàn máa jọ mí lójú ni pé tó bá ní wọ́n fẹ́ sùn títọ́ tó bá jó lótìtọ́ àwọn onírọ́ àwọn èèyàn bí wọ́n pọ̀ jù èèyàn rẹ lọ wọ́n á kọ ẹ̀yìn olótìtọ́ yẹn aráàlú máa rí olótìtọ́ bí ẹni bí wọ́n máa rí àwọn onírọ́ àwọn ẹni bí èèyàn gidi so ìlú yìí ó nira kọ́ ló máa jẹ́ ó nira mọ́ gbogbo wa èmi believe pé a máa sọ pé ká bẹ lọ́hùn Ọlọ́run náà lábẹ́ o torí kò sí tó tóbi jọ Ọlọ́run lọ ṣùgbọ́n Ọlọ́run ọba kọ́ ló máa bá wa kó kọ́ta iwájú ilé wa tó bá dí o gbà tí ọ̀nà ilé iwájú ilé ẹ̀ ò da mọ́tò lè wọlé gbogbo ẹ̀ wá bá wa ní àwọn Ọlọ́run ò dẹ̀ ṣàánú mi ṣọ́lọ́ fẹ́ wá bá yín kó kọ́ta ni so àwa la máa wọ́ọ̀kẹ́ tí Nàìjíríà máa fi da àwọn olórí wa Ọlọ́run á fún wọn ṣe o
ìnira pọ̀ o ìnira pọ̀ o even lẹ́nu àárọ̀ yìí lásán everybody mo gbọ́ everybody ń sọ báwọn ṣe dé bíbá aláàrẹ̀ pé kò easy o àti repo sínú mọ́tò kò easy mo sọ kankan nínú mọ́tò gbà tí mo ń bọ̀ mo ní kankan tó kọ̀ yà mí lẹ́nu nílùú yìí ni pé kò sí fake life mọ́ àlọ́ máa bá tiẹ̀ jẹ́ máa bọ́ ìyá ẹ̀ máa bọ́ bàbá ẹ̀ kò sẹ́ni tó lè bọ́ ra ìdí pé yóò bọ́ ìyá bàbá yẹn àti ó jẹ́ kí everybody ṣe bó ṣe mú ẹlẹ́wà ṣàpò. ó dáa ẹ ṣe.